Aláròyé máa wí o. ọ̀rọ̀ rírùn pásítọ̀ Fẹ́mi ní ẹ̀mí mímọ́ ló sọ pé kí òun ṣẹ́yún fún ọmọ ìyàwó ẹ̀ tó fún lóyún. èpè ńláńlá ni gbogbo àwọn tí wọ́n gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ kan tó wáyé nílùú Òṣogbo láìpẹ́ yìí ń ṣẹ́ fún ọkùnrin kan tó pe orúkọ ara ẹ̀ ní Fẹ́mi. ọkùnrin tó sọ pé òun jẹ́ pásítọ̀ nínú ìjọ kan tó dá sílẹ̀ ló ní ẹ̀mí mímọ́ ló sọ pé kí òun fún ọmọ ìyàwó òun lóyún, tí ẹ̀mí náà sì tún sọ pé kí òun lọ ṣẹ́yún ọ̀hún fún un. ọmọdébìnrin ẹni ọdún mẹ́rìndínlógún náà ló lọ sí ọ̀dọ̀ àjọ kan tí wọ́n ń pè ní World Institute for Peace láti lọ́ọ́ fi tó wọn létí bí pásítọ̀ Fẹ́mi ṣe ti fẹ́ ba ayé òun jẹ́. ó sọ pé ṣe ni màmá òun gbé òun lọ sílé ọkọ tuntun náà tí ìyá òun sì ti bí ọmọ 4 fún un, bó tilẹ̀ jẹ́ pé àwọn 2 ti ṣaláìsí. ó sọ síwájú pé látìgbà tóun ti pé ọmọ ọdún 12 ní ọkùnrin yìí ti bẹ̀rẹ̀ sí bá òun sùn lórí bẹ́ẹ̀dì màmá òun títí tí òun fi lóyún nígbà tí òun pé ọmọ ọdún 13. ó ní pásítọ̀ Fẹ́mi mú òun lọ sílé ìwòsàn láti ṣẹ́yún, ó sì ní í ṣe ni kí òun sọ fún àwọn dókítà pé ọ̀kan lára àwọn ẹgbẹ́ òun ló fún òun lóyún nílé ìwé tí ìyẹn sì ti sá lọ. ọmọbìnrin náà ẹni tó ti pé ọmọ ọdún 16 báyìí fi kún ọ̀rọ̀ rẹ̀ pé ọkùnrin yìí kò jáwọ́ lẹ́yìn tí òun tún ṣẹ́yún fún un tán. nígbà tí ọ̀rọ̀ náà sì sú òun lòun lọ fi tó àjọ World Institute for Peace létí. ó ní òun kò fẹ́ lọ sọ́dọ̀ àwọn ọlọ́pàá nítorí àwọn ọmọ tí ìyá òun bí fún pásítọ̀ Fẹ́mi, torí òun kò fẹ́ kó wà nínú ìtàn pé òun lòun rán bàbá àwọn àbúrò òun lọ sẹ́wọ̀n. àmọ́ ṣá, ìyá tó bí ọmọbìnrin yìí ṣàlàyé pé òun ti lọ fọwọ́ síwèé àkọsílẹ̀ àfidáfìtì ní kóòtù pé àwọn yóò yanjú ọ̀rọ̀ náà ní tùbíìnùbí ni. bẹ́ẹ̀ náà ni pásítọ̀ Fẹ́mi kò jiyàn gbogbo ẹ̀sùn tí ọmọ yìí fi kàn án, ṣùgbọ́n ohun tó ń sọ ni pé ẹ̀mí Ọlọ́run ló sọ pé kí òun ṣe gbogbo ẹ̀. alága àjọ WIP náà Lamina Kamaldeen Ọmọ́tóyọ̀sí ké sí gbogbo àwọn òbí láti máa mójútó àwọn ọmọ wọn dáadáa kí wọ́n má sì ṣe fọkàn tán ẹnikẹ́ni lórí ìtọ́jú wọn. Florence Babasola ló ṣàkójọpọ̀ ìròyìn yìí fún Aláròyé online television.